mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ wọn wà lórí ìkànnì àròlé bàbá 1020 f2 ibi tá a ti ń ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ṣe bójú tẹ fún òwà ni mo mọ̀ sọ pé kò ní fọ́ bẹ́ẹ̀ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè orúkọ oníròyìn yìí kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ṣáájú ká tó máa bọ́ sínú agbami ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ nínú rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ Jigawa àti àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣàfẹ́kù èèyàn wọn látàrí ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró tó gbẹ̀mí ènìyàn èyí tó ti lé lọ́gọ́rùn-ún. Igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyàn Kashim Shettima ni ó ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí tó ti ṣe ìrìn àjò lọ sórílẹ̀-èdè Sweden fún ìtàkùrọ̀sọ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè náà. Àṣírí ọmọ olóṣèlú kan rèé tó ń kó ìbọn fún àwọn adigunjalè àti ajínigbé tó fi mọ́ àwọn agbésùmọ̀mí gbogbo àṣírí rẹ̀ ló ti tú báyìí pẹ̀lú bí afurasí ọ̀daràn kan tí ọwọ́ tẹ̀ bí ó ṣe fi orúkọ ọmọ olóṣèlú náà léde. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkìtì ti rán arákùnrin kan lẹ́wọ̀n 20 ọdún báyìí lórí ẹ̀sùn pé ó fipá bá ẹni 50 ọdún láṣepọ̀. Ọ̀sán ti já ọ̀run sì ti dọ̀pá òṣèré tíátà mìíràn ló tún ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé báyìí o. Ìròyìn ti ilẹ̀ òkèrè látàrí ètò ìdìbò sípò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń bọ̀ yìí Elon Musk ló ti ṣe bẹ́ẹ̀ gbé owó tí kò dín ní mílíọ̀nù $85 kalẹ̀ láti fi ṣe àtìlẹ́yìn fún Donald Trump. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ Jigawa àti àwọn ènìyàn ibẹ̀ tí wọ́n jáde láyé látàrí ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró èyí tó gbẹ̀mí ènìyàn èyí tó ti lé ní 100 báyìí. Tí ẹ bá gbàgbé àti múròyìn náà wá fún aṣáájú tẹ́lẹ̀ rí wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyún Olúrẹ̀mí Tinubu wọn ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Jigawa àti gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún. Wàyí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ látọ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún igbákejì ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà à ń tẹ̀lé ìyún Stanley Nkwuocha ó ní ó fi ìròyìn náà ní ó fi léde síta tó sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìfiránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn olùgbé ìpínlẹ̀ Jigawa pẹ̀lú bí ènìyàn tó ti lé ní 100 bí wọ́n ṣe ti jáde láyé báyìí látàrí ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró èyí tí ó sọná jẹ tó sì gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú èyí tí wọ́n ti sọ mọ́ pé ènìyàn tó lé ní 70 òun ló wà ní ilé ìwòsàn báyìí. Ìbúgbàmù ọkọ̀ bẹntiró náà ni ó wáyé ní agbègbè tí wọ́n pè ní Majia Villa ní ìjọba ìbílẹ̀ Taura gẹ́gẹ́ bí àtẹ̀jáde àti àtẹ̀jíṣẹ́ èyí tí igbákejì ààrẹ fi ránṣẹ́ sí àwọn ènìyàn ìpínlẹ̀ náà. Ó ní ọkàn wa gbọgbẹ́ bẹ́ẹ̀ ni ó gbomijé ní ojú wa pẹ̀lú bí a ṣe gbọ́ ìròyìn náà nípa pé ènìyàn tó ti lé ní 100 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Ẹ jẹ́ ká gbà fún ìdájọ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà ló sì pẹ̀tù sí gbogbo àwọn ènìyàn tí mọ̀lẹ́bí wọn ṣe bẹ́ẹ̀ jáde láyé níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé ẹ já gbà fún ìdájọ́ Ọlọ́run. Elédùmarè yóò jẹ́ kí ọjọ́ jìnnà síra bẹ́ẹ̀ náà ni a sì tún ní rí ìṣẹ̀lẹ̀ burúkú mọ́ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló ní àwọn ti pàṣẹ báyìí fún àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti ṣe ìwádìí àti láti wá ojútùú sí ìjàmbá iná èyí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣọṣẹ́ ní gbogbo ìgbà báyìí. Bákan náà àti mú ìròyìn náà wá fún àtẹ́lẹ̀ rí wípé ní ìpínlẹ̀ Ògùn lénìí tí ń ṣe ọjọ́ 14 inú oṣù tá a wà yìí níṣe ni ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró náà tó ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ nínú ètò sì ti ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe. A kò tí ì rí àkọsílẹ̀ pé ẹnikẹ́ni jáde láyé látàrí ìjàmbá ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró ọ̀hún.
igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu Kashim Shettima ló ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí tó sì ti fi olúlu ilẹ̀ yìí sílẹ̀ tí ń ṣe Àbújá tó ti ṣe ìrìn àjò lọ sórílẹ̀-èdè Sweden fún ìtàkùrọ̀sọ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún igbákejì ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé yún Stanley Nkwuocha tó fi ìròyìn náà léde síta, ó sọ dímọ̀ wípé igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe Kashim Shettima ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tẹkọ̀ létí báyìí tó sì ti ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Sweden láti lọ ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn ìjọba orílẹ̀-èdè náà ètò jásí wípé ọjọ́ méjì gbáko tó ní yóò lò ní orílẹ̀-èdè ọ̀hún. Èyí ló wá bí ọ̀rọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sọ tó ń kálukú sì ń fi ẹ̀dùn ọkàn wọn hàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ti tẹkọ̀ tó ti tẹ bàálù létí láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní igbákejì rẹ̀ náà ó tún ṣe bẹ́ẹ̀ tẹ bàálù tiẹ̀ náà létí ó lọ sí orílẹ̀-èdè Sweden. Wọ́n kòròjú sí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ tí wọ́n gbé ọ̀hún pé wọ́n fi Nàìjíríà wọ́n fi orílẹ̀-èdè wọn sílẹ̀ wọ́n ń ṣe nǹkan míì. Báyìí ni oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ló ṣe ń jáde lórí ayélujára látàrí ìkéde èyí tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún igbákejì ààrẹ lórí ètò ìròyìn àti àtẹ̀lé tó fi léde síta ọ̀hún. Àṣírí ọmọ olóṣèlú kan ló ti ṣe bẹ́ẹ̀ tó ti tú báyìí. Ọmọ olóṣèlú tó ń kó ìbọn fún àwọn adigunjalè ajínigbé àti agbésùmọ̀mí gbogbo ní àṣírí rẹ̀ ti tú báyìí pẹ̀lú bí afurasí ọ̀daràn kan tó ṣe bẹ́ẹ̀ tí ó dárúkọ ọmọ olóṣèlú ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ ọmọ olóṣèlú náà léde yún Egiji Atigwe tó jẹ́ ọmọ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Enugu tẹ́lẹ̀ rí ìyún David Atigwe ó ní afurasí ọ̀daràn tó jẹ́ ajínigbé àti adigunjalè ni ó fi orúkọ rẹ̀ léde nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú tí wọ́n sì ń ṣe àlàyé tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò nípa pé báwo lẹ ṣe ń rìbọn bó lẹ ṣe ń ṣọ̀ṣẹ́ àti àwọn wo ni alátìlẹ́yìn yín nínú ètò ti dárúkọ Ekiji tí ó jẹ́ ọmọ abẹnugan tẹ́lẹ̀ rí ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Enugu. Ọ̀daràn tí wọ́n fi páńpẹ́ òfin mú náà tó ka àkàrò tó sì fi dárúkọ arákùnrin ọ̀hún ó ní ló pe orúkọ ara rẹ̀ ní Enzo. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ di mọ̀ pé ní ìjọba ìbílẹ̀ àríwá Ugbo Eze ní Nsukka tí ń ṣe ìpínlẹ̀ Enugu ó ní páńpẹ́ òfin ni wọ́n ti fi mú arákùnrin ọ̀hún tí wọ́n sì ṣe ìwádìí ọ̀rọ̀ rẹ̀ nílò ètò tí ń jẹ́wọ́ tó sì ti dárúkọ ọmọ olóṣèlú wípé ó ní kó ìbọn fún àwọn tó sì já sí wípé òun náà ní ń pa àṣẹ fáwọn pé kí àwọn lọ rè jíyàn gbé kí àwọn tó lọ ṣe ìdígunjalè. Ó ní òun kò mọ iye tí wọ́n ń gbà wọlé o ṣùgbọ́n iye tí wọ́n máa ń fún òun tí àwọn bá ti lọ ṣọṣẹ́ náà ó ní owó tí kò dé ní ẹgbẹ̀rún márùndínlógójì náírà 35,000 naira. Wàyí o níṣe ni ìjọba ìpínlẹ̀ Enugu ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà nínú ètò wọn ni kí àwọn agbófinró ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti ṣe ìwádìí ọ̀rọ̀ náà dáadáa kí wọ́n lè fojú òkodoro ọ̀ràn kán lè fi hàn dé àmọ́sá níṣe ni mọ̀lẹ́bí olóṣèlú ọ̀hún èyún David Atigwe ni wọ́n sọ wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti lè jẹ́ kí ẹjọ́ náà kó kú kó sì rodò kó lọ rèé sinmi. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkìtì ti ṣe bẹ́ẹ̀ rán arákùnrin kan lẹ́wọ̀n 20 ọdún báyìí lórí ẹ̀sùn pé ó fipá bá ìyá 50 ọdún láṣepọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde látẹnu ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkìtì ìyún adájọ́ Adéníyì Fàmílónì ó sọ di mọ̀ wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlálẹ́yẹ Jimoh ó ní wọ́n gbé wá sí ilé-ẹjọ́ ní ọjọ́ kejìléníogún inú oṣù kínní ọdún 2021 pẹ̀lú àlàyé tẹ́ni tó jẹ́ agbèfọ́ba ìyún Fúnmi Bello tó ṣe ó sọ di mọ̀ wípé arábìnrin tí wọn kò fi orúkọ rẹ̀ léde ṣùgbọ́n tó jẹ́ ẹni 50 ọdún yìí tó jẹ́ ẹni tí ọ̀rọ̀ náà kàn ó ní ó sọ di mọ̀ pé ní agbègbè tí wọ́n pè ní Oko Abídòyè ìyún ní Odò Ọ̀wá ní Èkìtì ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ sí òun nígbà tí òun fẹ́ lọ kí àwọn ènìyàn kan fún ìbánikẹ́dùn ènìyàn wọn tó ṣe bẹ́ẹ̀ tó papòdà. Ó ní nígbà tí òun lọ lójú ọ̀nà ó ní Ọlálẹ́yẹ Jimoh ó ní ó pàdé òun tó sì bi òun léèrè pé bo ni òun lọ tó ń ṣàlàyé ibi tí òun lọ fún un. Ó ní ó sọ wípé ṣé mo lè ràn yín lọ́wọ́ kí n sìn yín sọ́nà. Ó ní nígbà tó sì ti já sí wípé ẹni tó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni tí kò ṣẹ̀ṣẹ̀ nídìí
tí kò ṣẹ̀ṣẹ̀ nílò à ń gbéná wojú rẹ̀ tó bá di ọ̀gànjọ́ òru níṣẹ́ ni ó fún ní ààyè wípé jẹ́ ká jọ lọ. Ó ní nígbà tí àwọn rìn díẹ̀ dé ẹ̀gbẹ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan níṣẹ́ ni ó sọ wípé òun fẹ́ yẹ nǹkan kan wò nínú ilé ìwé náà tó sì fún òun ní nǹkan wípé bá mi mú kinní yìí bá mi gbà dání. Ó ní lẹ́yìn tó ń gba nǹkan náà dání ohun tó ń mọ̀ náà nù tó sì bá òun ní inú igbó tí wọ́n rí wípé wọ́n ti fi ipá bóun ní àṣepọ̀ kó tó wá di pé ó fi ọ̀rọ̀ náà tọ̀ àwọn agbófinró nínú èyí tí wọ́n ti fi ẹ̀sùn òfin tí wọ́n fi tọ̀ ọ́ pẹ̀lú àlàyé àti ẹ̀rí máa jẹ́mìísó tí wọ́n rí ní iwájú ilé ẹjọ́. níṣẹ́ ni adájọ́ Adéníyì Fámilónì ni ó sọ wípé pẹ̀lú àwọn ẹ̀rí yìí níṣẹ́ ni arákùnrin Ọlálẹyẹ Jimoh ni ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án látàrí pé wọ́n pèsè àwọn ẹlẹ́rìí tó péye àti wípé aṣọ àwọ̀tẹ́lẹ̀ arábìnrin ọ̀hún ó ní wọ́n rí tí ó ti ya yánmayànmá nínú tí wọ́n fi ṣe ẹ̀rí máa jẹ́mìísó. lẹ́yìn tí gbogbo ẹ̀rí ti fojú hàn níṣẹ́ ni adájọ́ náà Adéníyì Fámilónì ló wá sọ wípé pẹ̀lú èyí o ìdájọ́ mi rèé mo fi ọ́ sí ẹ̀wọ̀n 20 ọdún gbáko kí o sì lọ́ọ́ máa ṣiṣẹ́ àṣekára bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n ti fi páńpẹ́ òfin mú un. Ọ̀sán ti já bẹ́ẹ̀ ni ọ̀run ti dọ̀pá. Òṣèré tíátà mìíràn ló tún ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mudasiru Ayọ̀bámi Ọlábíyì tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Bọ̀bọ̀ bíi ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́nìí ní ilé ìwòsàn tí wọ́n pè ní UCH ìyún ní Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Arákùnrin tí ó jẹ́ Ayọ̀bámi Ọlábíyì ó ní àkọsílẹ̀ wà wípé ó jẹ́ ààrẹ ẹgbẹ́ támpánù ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. ẹni tó fi ìdí ìṣẹ̀lẹ̀ àti ìkéde ikú rẹ̀ múlẹ̀ òun náà ni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún báyìí Bọ́sẹ̀ Akínọlá tó fi sójú òpó ayélujára rẹ̀ wípé ó mà ṣe o, irinwó àjànàkú ti ṣe bẹ́ẹ̀ ó ti sùn bí èkè. àwọn ti pàdánù ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèré tíátà nínú ètò ti dárúkọ Ayọ̀bámi Ọlábíyì Bọ̀bọ̀ bíi wípé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti tàtẹ́rù nípa ó ti jáde láyé. wàyí o ètò ìsìnkú arákùnrin ọ̀hún onímọ̀ sọ wípé wọ́n mọ̀ kéde rẹ̀ láìpẹ́ yìí. ìròyìn ti ilẹ̀ òkèrè látàrí ètò ìdìbò sípò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà níṣe ni ẹni tí ó lówó jù lágbàáyé ọ̀hún Elon Musk ló ti gbé owó tó tó owó tó sì jẹ́ owó tabua kalẹ̀ èyí tí kò dín ní mílíọ̀nù $75 tó ti gbé kalẹ̀ fún Donald Trump láti ṣe àtìlẹ́yìn fún un níbi ètò ìdìbò èyí tó ń bọ̀ yìí. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ní àsìkò tí Donald Trump tó ń ṣe ìpolongo ìdìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ní agbègbè tí wọ́n pè ní Pennsylvania ní orílẹ̀-èdè Amẹ́ríkà náà ó ní arákùnrin Elon Musk yìí tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Tesla àti X èyí Twitter tẹ́lẹ̀ rí ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbé owó tabua kalẹ̀ tó sì ń ṣe àtìlẹ́yìn tó ń fi hàn sí Donald Trump láti lè jẹ́ kó jáwé olúborí kó sì fi ẹ̀yìn Harris Kamala kó fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ níbi ètò ìdìbò èyí tí ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ ṣáájú ká tó máa lọ ẹgbẹ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ Jigawa àti àwọn ènìyàn bẹ̀ lórí àwọn ènìyàn wọn tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé látàrí ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró tó gbẹ̀mí ènìyàn tó ti lé lọ́gọ́rùn-ún ènìyàn. Ìgbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu Kashim Shettima ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí lọ sórílẹ̀-èdè Sweden fún ìtàkùrọ̀sọ ọlọ́jọ́ méjì pẹ̀lú ìjọba orílẹ̀-èdè ọ̀hún. Àṣírí ọmọ olóṣèlú tó ń kó ìbọn fún àwọn adigunjalè àti ajínigbé tó fi máa ń gbé sùmọ̀mí gbogbo òun la sọ pé ó ti tú báyìí pẹ̀lú bí afurasí ọ̀daràn tí ọwọ́ bá bó ṣe forúkọ ọmọ náà léde. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkìtì lání ó ti rán arákùnrin kan lẹ́wọ̀n 20 ọdún lórí ẹ̀sùn pé ó fipá bá ìyá 50 láṣepọ̀. Aṣọ di mímọ̀ pé ọ̀sán ti já bẹ́ẹ̀ ni ọ̀run ti dọ̀pá. Òṣèré tíátà mìíràn ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé lénìí. Lábala ìròyìn tilẹ̀ òkèrè àmúwá fún wa pé látàrí ètò ìdìbò sípò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Elon Musk tí olówó jùlọ lágbàáyé ti gbé owó tabua kalẹ̀ láti fi ṣe àtìlẹ́yìn fún Donald Trump.
títí dìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí orúkọ tèmi kò sì ní yí padà o àyànfẹ́ Elédùmarè yín náà ni ó dàbọ̀ ọ̀run ayọ̀ làásùn.